àfáàjẹjẹ àgbà ló kọ mi o mashallah. Ọba ilẹ̀sẹ̀lẹ̀sẹ̀ sẹ́rẹ̀ nínú igbó ó ṣìnà ó rìnrìn kò dájú ọ̀nà lẹ́yìn òǹgbẹ bá ń gbẹ ìwọ̀n sáré ń dààmú gbogbo ló ti rí omi kí ló ń fẹ́ mu ọ̀nà wo ló gbà sí. ẹ̀kẹ́rẹ́ ló bá tajú kan ló bá rí ewé kan tí omi ti ń jábọ́ láti bẹ̀ tí ń rán ro tó jẹ́ lọ́bẹ̀ tí ń bá débẹ̀ tí ń bá dúró yóò padà kún. kábíyèsí bá lọ bẹ́ẹ̀ ló bá gbé igbá rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní fi sú omi tí ń kan ṣeréṣeré òun. ṣebí tá a bá ti kánjú àkùdé bí a ń lọ àtẹni tó rìn àtẹni tó gọ̀kadà àtẹni tó gun mọ́tò òbí kan lájọ lọ. ṣùgbọ́n o bí kábíyèsí ṣe ń sú omi nínú rẹ̀ ń dùn gbókù sáátà tí kábíyèsí ó mú mi lẹ́yìn ẹ̀ka bá fòdé labalaba ló kàn da omi tí kábíyèsí sú nùnù tó ń ti gbá tó ń tómi igbó kábíyèsí ò rí omi mu. inú kábíyèsí ó dùn inú rí ó dùn pẹ̀lú omi tí ó lùzì lẹ́yìn ìgbà náà ló bá tún ìgbà sú pàtó mi ò kúkúdá ẹyẹ ń ṣeré tiẹ̀ lọ́run nítorí kùsàtà ṣáájú kí kábíyèsí ó tó mú àtúnfi gbà ẹyẹ ìbá tó gbà lẹ́lẹ́kejì ló bá tó da omi tí kábíyèsí tó ń so dànù inú wa bí kábíyèsí ìtàn pátápátá pé àkókò mo jẹ lẹ́ẹ̀kejì mo jẹ lẹ́ẹ̀kẹta níjọ́ mo jẹ kábíyèsí bá yọ ìdá ní bá ń su bí ṣe ń su omi ń kò ṣe pé omi gẹ́gẹ́ ló fẹ́ mu ń tájẹ́ tiẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń bọ̀ báyìí ó ti dàbọ̀ ní kùnrin gbà bó ṣe gun ẹyẹ yẹn paná inú kábíyèsí wa dùn pé tọ kí ló dé tí mo dààmú tọmọ wa da gbogbo ìdààmú mi tọmọ dànù ní kábíyèsí wa wò pé jẹ́ ìtì ẹ̀ lọ́wọ́ ibi omi ti ń sàn wá kan ṣíṣẹ́ tí fi ń sun kí eku lọ bù gbàtí kábíyèsí dé òkè níbi tí omi ti ń sun wá ejò ńlá kan ló bá ń bẹ̀ o àtàmọ̀ rẹ̀ kéékèèké kan tí wọ́n ń pọ̀ oró jáde lẹ́nu mashallah oró jẹ́ ń pọ̀ jáde lẹ́nu ní dàsáré ewé tí kábíyèsí ń sú tí kábíyèsí fẹ́ mu bí kábíyèsí bá mu oró ejò yóò kù ó ní ẹyẹ yìí rí tó wá lọ gba kábíyèsí là lọ́wọ́ ọ̀kú tó fẹ́ pa subhanallah ẹ wo inú kábíyèsí ó dùn lójókòó ní wọ́n bara jẹ́ tó ń gbẹ́kọ́ tó ń ti pé ó ti fojú olóore gúngi nù wọ́n náà wá bí ara rẹ̀ léèrè ojú olóore bẹ́ẹ̀ lọ ti fi gúngi lórí àìní sùúrù rẹ̀ ìbínú tó ń bí ọ̀wádìí rẹ̀ kí ni ó fa ìbínú tó ń bí ẹja wọnú ọkọ láya káwọnú relationship lọ ìyàwó ó ń sunkún pọkàn fìyà jẹun ìsunkún gbé ayé ò nífẹ̀ẹ́ hùn ìsunkún gbé bí ò nífẹ̀ẹ́ hùn ara ò nífẹ̀ẹ́ hùn kódà ọkọ rẹ̀ máa ń lù kí ló fà á ọkọ tí ń rẹ́rìn sí ọ lánàá tó wá dòní tí ń lù ọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó ronú délẹ̀ wípé nǹkankan ìló fà á tọkọ rẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ ó lè jẹ́ nítorí ọmọ tó bí o bóyá ológo lọmọ tó bí wọn ò fẹ́ kọ́ ọmọ tàwọn ó máa tọrọ jẹ lọ́wọ́ ọmọ rẹ̀ ló jẹ́ kó fẹ́ fọkọ pa ọ́ lẹ́kún sọ́ọ́rí tó bá wá jèrè ọkọ kò yẹ kó ọmọ tó jèrè ọmọ torí tó bá fi lè bá ọkọ rẹ̀ jà tó bá ṣe ń jí òdà sọ́kọ rẹ̀ tó bá jèrè ọkọ ìyẹn tó lè má jèrè ọmọ o ìwọ ọkọ náà dọwọ́ rẹ̀ kí ló dé ṣe bí ó wù ọ́ lọ pè pọ̀ fẹ́fẹ́ fífẹ́ tó fẹ́ ọ̀sọ́pọ̀ fẹ́ fìyà jẹ òun náà fi lè rẹ́lẹ̀ ó fọkọ bàbá rẹ́lẹ̀ ó fi mọ̀lẹ́bí rẹ́lẹ̀ gbogbo tí ń jẹ́ pátápátá ó wá darapọ̀ mọ́ òun ló yọ kó nu àgàn kí wọ́n ló dé tó jẹ́ pé òun ti fọkàn sí pé òun débi ire tọ́wọ́n fàbùrù san fún ìbínú tó ń bí sí pẹ̀lú wà tí ń wù ọ̀bá ronú dáadáa kó má jẹ́ wípé ọlọ́run ọba ló ti rí wípé tẹ́yìn méjèèjì bá jọ rẹ́rìn síwájú sí ẹnì kó kùnà ẹ̀yìn méjèèjì ẹ lọ́wọ́ ń tàn pé ní true love tó bá bẹ̀rẹ̀ kalẹ̀ wọn ò ní pẹ́ ẹ wò tàn níbi ọmọ mọ́sálásálá wọn àti Khadija fàyè ilẹ̀ fún kódà nínú eré ayé àgbéléwò tí eléyìí ti ràn sínú àǹsí tí a gbé ní my love ẹ lọ wò rẹ pé ìyá 2020 ló ṣe ẹ lọ wò ẹ rí i pé ìyàwó rẹ náà fàyè ilẹ̀ fún tí true love bá jáde tí ò sí wàhálà tí ò sí fìdínà tẹ́ẹ̀sùn láti bẹ̀rẹ̀ ẹnì kó fàyè ilẹ̀ nínú ẹ̀yìn méjèèjì ọlọ́run fẹ́ pa yín ọwọ́ yín tó ṣẹ́gun sí kó jẹ bẹ̀rẹ̀ ó wá da ìkorò díẹ̀ sí ń lágbádá wípé kẹ́lẹ́ bá jèrè ọmọ ìyàwó rẹ̀ tó lé bọ́ta bóyá olóore rẹ̀ nu bóyá ẹni tó yẹ pé yóò gbọ́ ọ lẹ̀ tí wàhálà bá dé lọ́la nu bóyá ẹni tí ó nu méjì ojú rẹ̀ nù lọ́la ló ti lé bọ́ta ọgbọ́n ilé ọkọ tó ti kú ò bóyá ní ìfọ̀kànbalẹ̀ rẹ̀ lọ́jọ́ ọ̀la òpònú ara rẹ̀ sọ́ra alẹ́ náà o ìtùnú ara rẹ̀ sọ́ra alẹ́ náà òwú àtọ̀sán lórí tòun yọ òpònú ara rẹ̀ sọ́ra alẹ́ náà ọ̀n fi òní jọ́jì ọ̀la yàtọ̀ sóni àwé tó bá jẹ́ pé nítorí pé ebi ń pọ́n lé ọkọ wọ́n fi ìyà jẹ ọlọ́ba fi kú ònínú ìrònú yìí ti fẹ́ sùn ọ̀la ń gọ́ ẹ̀dákun torí ọlọ́run tá a bá fẹ́ tún orílẹ̀-èdè tá a wọ̀ ẹ́ ṣe bá a bá fẹ́ tún ayé wa ṣe ìbá dáa ká wádìí dáadáa ká tó bínú kódà
lára tí bàbá wa ìmáàmù àgbà Lúkì Ìrun máa ń sọ fún mi bàbá ní má bínú sí yàn lórí fóònù gbogbo ní wọ́n sọ fún wọn lórí fóònù má bínú sí bóyá wọ́n gbébọn sí létí níbi sọ tí sọ kò mọ̀ bẹ́ẹ̀ náà lẹni tẹ́ àjọ wà nulẹ̀ táàjọ ń rẹ́rìn lánàá tó wá dòní tó faraya ẹ̀já ní sùúrù káàbẹ̀ lọ. bóòlù àti wàá mọ̀ yìí pé ìtì sí arákùnrin kò ń sojú lásán lágbára Ọlọ́run ọba àdúrà tá a mọ̀ fi mọ̀ kódà àti tùràrí tá a mọ̀ tán tá a mọ̀ fi ń lé aburú dànù nínú ilé tí òfin ní jẹ́ kó fò sí wa tó bá di next episode máa sọ bá a sì ṣàdúrà máa dẹ̀ sọ tùràrí tá a tàn fà tá a lè ríra bíi 500-1000 naira lágbára Ọlọ́run ó yá kọ́mẹ̀ntì kọ́ ọ̀rẹ́ tó ń ṣíyà rẹ̀ fẹ́lómi kẹ́lómi lè lùbà akẹ́kọ̀ọ́ mbẹ́ ọ̀rọ̀ yín yóò dayọ̀ o ọ̀rọ̀ tèmi ló dayọ̀ àfáàjẹjẹ àgbà ló kọ́ mi o salamu alaykum.